Hello, níbo lo fi fóònù ẹ sí látẹ̀kan? Sorry, má bínú. Fóònù mi wà ní silent ni. Then ìgbà tó pè yẹn, èmi àti landlord wa jọ ń sọ̀rọ̀ lọ́wọ́ ni. Mo ń expect pé kó pè mí padà, ni ò jẹ́ kí n tí sùn. Kí ló ṣẹlẹ̀? Ṣé kò ṣe pé landlord ẹ ń bínú sí ẹ? Ká má parọ́, máa yẹn ti gbìyànjú fún wa o. In fact, nǹkan tí mo dájókòó síbí báyìí tí mò ń rò nìyẹn. Tí n bá tiẹ̀ lè ríṣẹ́ mi, tá máa mú wọlé fún mi ju iṣẹ́ factory yìí lọ. Wàhálà inú mi á dùn. Because owó tó ń san fún wa ní factory yìí, owó yẹn ò ká nǹkan kan mọ́. Mi ò tiẹ̀ lè save anything nínú owó yẹn. Ó mọ̀, wọ́n increase owó wa, nǹkan tí wọ́n lọ́jà. Má worry. Tèmi náà bá ti ń gba salary nsìn, màá máa support ẹ. Èèyàn kan tí mo mọ̀ láti Lẹ́kì, ó bá mi wáṣẹ́, so wọ́n ti padà fún mi iṣẹ́ yẹn lénìí. That is why tí mo ṣe pè ẹ́ pé kí n sọ fún ẹ kí tó sùn. But since tó lọ ibiṣẹ́ lọ́la, o lè wá sọ́dọ̀ mi. So that a lè sọ̀rọ̀ better. Because ó ṣì ní àwọn nǹkan tí fẹ́ sọ fún ẹ. Alright. Bàbá landlord ní kí n wá rà wọ́n láàárọ̀ ọ̀la. So immediately tí n bá ti kúrò lọ́dọ̀ wọn, màá wá sọ́dọ̀ ẹ̀. Okay dear. Ó dàárọ̀. Bí gbogbo ayé ṣe tóbi tó, Ige ni èèyàn kan ṣoṣo yàtọ̀ sí màámi tí mo lè fi ọwọ́ sọ̀yà wípé ó nífẹ̀ẹ́ mi dénúdénú, dọ́kàndọ́kàn, láì ní kọ́lọ́fín kankan nínú, láì ní èrè kankan tó fẹ́ jẹ. Ó lẹ́wà, ó níwà, ó paramọ́, as in, gbogbo nǹkan tó wà lára ẹ̀ pátá, òun ni olówó máa rí tí wọ́n á takú tì lọ́rùn pé ṣá, àwọn gbọ́dọ̀ fẹ́. But síbẹ̀síbẹ̀, ó dúró tì mí. Kí ni mo ní tí mo fẹ́ gbé fún? Kò sí. Ká tiẹ̀ wá sọ pé lọ́jọ́ ọjọ́ kan, mo tiẹ̀ wá ká Ige mọ́bi tí ọkùnrin míì ti ń bá láṣepọ̀. Ǹjẹ́ mo tiẹ̀ lè jà bí? Ìwọ Ọlọ́run, má mà jẹ́ kí ìṣẹ́ àti ìyà, òun pẹ̀lú òṣì, má mà jẹ́ kó jẹ́ aṣọ ìbora fún mi. Bàbá, ẹ kúṣẹ́. Òjó, bóò ni? Káàbọ̀. Ọ̀yá, fìkàlẹ̀ sí. Ìyá rẹ̀ ńkọ́? Wọ́n wà lẹ́sà. Ẹ dẹ̀ ṣe àná bàbá. Kò tọ́pẹ́. Yorùbá ní ojú ní rójú ṣàánú. Ẹ sì gan ni sà. Òjó, mo rí gbogbo kìràkìtà rẹ àti ìgbìyànjú rẹ lórí ìyá rẹ, àti jẹ, àti mu, àti ná, àti lò yín. Ìdí nù tí mo fi ní o wá rí mi. So o sì rí ọ̀rọ̀ tí mo fẹ́ bọ́ ọ sọ yìí. Mo fẹ́ kó o fòye gbé, kó o sì rò dáadáa. Torí àwọn Yorùbá bọ̀, wọ́n ní bí ẹṣin ò bá là, ṣèbó yẹ kí ọmọ inú rẹ̀ ó là ni. Ṣùgbọ́n láìmọye ìgbà náà àwọn ẹbí mi, ogun ìdílé a máa jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó yẹ kó là kí wọ́n má là. Tó jẹ́ wípé bí ìyá ò ṣe là, bẹ́ẹ̀ náà ni ọmọ ọba ìṣẹ́kù. Ó tó lẹ sọ bàbá. Bó ti jẹ́ nù. Ṣùgbọ́n bó tilẹ̀ wù kó rí, nílé ayé tá a wà yìí, ayé kan ṣoṣo yìí, èèyàn ò gbọ́dọ̀ jókòó tẹ́tẹ́rẹ́ kó fọ́ lẹ́rán, kó wá máa wò kí ìṣẹ́ àtòṣì kó fi wá bayé rẹ̀ jẹ́ tán pátápó. Òjó, láti bí ọdún díẹ̀ tí ìwà àti ìyá rẹ ti kó wọnú ilé mi, tó o sì mọ̀ mí gẹ́gẹ́ bí láńlọ́ọ̀dù rẹ, bẹ́ẹ̀
o sì tún mọ irú iṣẹ́ tí mò ń ṣe. bẹ́ẹ̀ ni sà. Ṣùgbọ́n ọ̀wá fìgbà kankan kó wá bá mi ń gbàlẹ̀ ní ààyè kó o tiẹ̀ ní tọ̀ bàbá o bọ́rọ̀ ayé mi ṣe ń lọ yìí o kò yé mi o kó o tiẹ̀ wá bí fálérè tàbí kó o tiẹ̀ wá kábọ̀ bí àwọn onílẹ̀ léèrè ní tá a bá lè ṣe sọ̀rọ̀ rẹ̀ tàbí ní tá a bá ṣe fún ọ tí wọn náà fi dolówó. bàbá ẹ má bínú ọkàn mi ò tiẹ̀ wá lọ sí gbogbo bẹ̀yẹn ní sà kọ́lọ́ má jẹ́ kí ìṣẹ́ àti ìyà kó báyàn múlẹ̀ bí ẹ̀gbẹ́ ṣu. Lóòótọ́ mo máa ń rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó máa ń wá sọ́dọ̀ yín pẹ̀lú mọ́tò ńláńlá ṣùgbọ́n èmi rò pé bóyá àwọn olówó tó ń wá agbára láti lè máa fi dáàbò bo ara wọn látọ̀dọ̀ yín ni. máa wọ ọmọdé ní tí mo mọ̀ jù láyé mi ni kí n báyàn ṣe bí ó ti lówó ní tí mo mọ̀ jù nù àmọ́ ńgbà tó ọkọ̀ tó wàá bá mi tó sọ nǹkan kan fún mi ilé mi náà fi á jókòó pétọ̀ kí n máa wọ ọ̀ràn o ṣùgbọ́n níbi ẹnu ọjọ́ mẹ́ta yìí ṣèbí tẹ́lẹ̀tẹ́lẹ̀ o tiẹ̀ sì máa rí owó ilé san àti ẹ̀ máa dúpẹ́ pétọ̀ ọmọ yìí gbìyànjú o ṣùgbọ́n bí ẹnu ọjọ́ mẹ́ta yìí bí n bá ní mi rí bó ti ń sáré sókè sódò láti ra kí náà ti pé oògùn tí ìyá rẹ̀ máa ń lò bí n bá ní mi ò rí irọ́ mo pa ìdí tí mo fi ní ọwọ́ rí mi nù kábọ̀ wá nǹkan ṣe sí kí wọn náà tiẹ̀ lówó ìsọ̀rọ̀ owó kékeré o kò lówó lọ gidi ní tààrà bẹ́ẹ̀ kó o sì máa wò ó n tó ṣe kò sí àpọ̀ náà o kò sì tún le. ó dáa bàbá kí ni mo wá lè ṣe báyìí. mo tiẹ̀ kọ́kọ́ rò pé bóyá bàbá ní abọ́ ṣe bíi awọ́rò tí ọmọ mú èrò wá tọ́jú ọmọ ta wàràwàrà ìwọ rèé o ò níṣẹ́ kankan tó kọ́ o ò sì lọ́jà kankan tó ta léyìí tó túmọ̀ sí wípé a lè ṣe kankan nu èyí tí mo kà á lẹ̀ ń fún ọ ṣùgbọ́n ọ̀nà kan ṣoṣo tá a lè gbà fi ràn ọ́ lọ kò ju kí n bọ́ wá o sólẹ̀ tó bá dáa. Bàbá oògùn owó nìyẹn màá máa lo ẹ̀jẹ̀ èèyàn láti fi ṣoògùn owó nìyẹn. kóró gbá lẹ́nu ẹ̀ àbọ̀ máa wọ ọmọ ẹ̀ níwọ̀ tí mò ń gbìyànjú àti ṣàánú àìsí ńgbà mo wá ní wọn ò ṣoṣo lẹ̀ fún ọ ṣé mo ní kọ́ lọ múrí yẹn wá ni àbápá àbí mo ní kọ́ mẹ́jẹ yẹn wá àbí ìbáṣọ ọmọdé tí ń ṣe ọ náà ṣé gbogbo sólẹ̀ tán bá ṣe fún yàn ni máa ní ẹ̀jẹ̀ yẹn nù ni. Bàbá ẹ má bínú nǹkan táwọn èèyàn máa ń sọ nìyẹn. kì í ṣe gbogbo sólẹ̀ ní máa ní ẹ̀jẹ̀ yẹn nù ń tá a ṣe ni pé á bi àwọn onílẹ̀ léèrè èyí tó bá ti bá kádàrá rẹ mu ńlá ṣe fún ọ ṣùgbọ́n àìdéédé ṣe é fún yàn ẹni tá a ṣiṣẹ́ ń fún ọ gbọ́dọ̀ jẹ́ wípé òun ló fẹnu ara rẹ̀ béèrè nítorí ìdí èyí òjò ọ wàá máa lọ mo ti gbé ọjà náà mo ti sọ kúlẹ̀kúlẹ̀ fún ọ wọ́n sì ní ààbọ̀ ọ̀rọ̀ lásọ fọmọlúàbí bọ́ bá dénú rẹ̀ ó yẹ kó lè di odidi ó ti dénú rẹ̀ báyìí lọ sọ́dún odidi lọ rò ó níbi tó bá wà rò sí kó padà wá kó wá fún lábọ̀. ó dáa bàbá ẹ ṣé gan sà màá tún padà wá rí yín lórí ẹ̀. Yorùbá ní bá a bá dájọ́ ọjọ́ á pé náà àsìkò àti san ẹ̀jẹ̀ ó ti wá dé báyìí. Bàbá ní ọdún márùn ti wá pé báyìí o and Henry ni next candidate at least mo mú gẹ́gẹ́ bí àbúrò mi ni mo dẹ̀ ti ń tọ́jú ẹ̀ mo ń fún lóúnjẹ mo ń fún lówó láti bí ọdún díẹ̀ sẹ́yìn ká tó rí oṣù méjì sísìn mo gbọ́dọ̀ mú Henry lọ sọ́dọ̀ bàbá ṣùgbọ́n
ohun kan tó ń kan mí lóminú tí mi ò tíì mọ ọ̀nà tí màá gbé gbà. Òun ni bí mo ṣe máa bá Henry sọ tó máa ṣe gbà sí mi lẹ́nu. Yorùbá ní tó bá dójú ṣúṣù fòrò àlà. Àwọn nǹkan wo la lè bọ́ ra tó kó lọ lọ́la? Bàbá ti lè ra gbogbo ẹ̀tàn lẹ́ẹ̀kan náà, á sà ti ra díẹ̀. Màámi, ẹ má ṣe yọnu ń pa yẹn. Nígbà tí ò kí ń ṣe skul ni mo ń lọ. Iṣẹ́ ni mo rí, wọ́n á dẹ̀ máa gba sálárì tó ṣù bá parí. So kò nídìí kí n ṣẹ̀ṣẹ̀ máa ra nǹkan tí máa gbé lọ. Mo máa wà okay, ẹ ṣé mà. Ó dáa náà ọkọ mi. Ẹlẹ́ẹ̀kejì nípa ọ̀rọ̀ Òjó. Kí ló ṣẹlẹ̀ sójò? Mẹ́wàá ṣẹlẹ̀ sójó o. Ìgè, nǹkan tí mo fẹ́ fún wọ àtàbúrò rẹ̀ tí n sì ń tọrọ lọ́wọ́ Ọlọ́run ni pé k'Ọlọ́run sọ yín dèèyàn pàtàkì láwùjọ. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní pé ẹgbẹ́ ẹyẹlẹyẹ ń wọ́tọ̀. Èmi ò rí ìbáṣepọ̀ kan tó lọ́jọ́ iwájú tó dáa láàrin ìwọ àtòjó. Ìwọ àtòjó kò sí ìbáṣepọ̀ kan tó dá mọ́ láàrin ẹ̀yin méjèèjì. Bọ́ọ̀ ṣé wọ́n ń lọ yìí, ó dá mi lójú pé ọ̀ lọ pàdé àwọn èèyàn oríṣiríṣi. Sọ mọ̀ pé Lẹ́kí agbègbè àwọn olówó ni. Àǹfààní ńlá ló sì jẹ́ fún àwọn tálíkà bíi tiwa báyìí láti bọ́ àwọn olówó tó pọ̀. Bọ́ bá wá dọ̀hún tọ́lọ́ ń ṣe tó pàdé alálùbáríkà ọkùnrin. Má sọ̀rọ̀ àǹfààní ńlá bẹ́ẹ̀ nù nítorí Òjó o. Jẹ́ kójó náà pọ̀ sókè rajà, jẹ́ owó ẹni bí ọkàn tiẹ̀ náà síwájú. Bọ́lọ́n bá sì wá fàánú rẹ̀ sí ọlọ́kàn, bọ́ bá ní tọ́ lè bùn, ó lè bùn. Ẹ̀yin tọ́lọ́n bá fàánú rẹ̀ sí ọlọ́kàn mo sọ o. Èmi ò lè ní o mọ́ sóore. Àánú náà mo wá ń béèrè fún. Ntọ́ bá ní lágbára tó fẹ́ fún gbà náà, ó lè fún. Àmọ́ ọkọ mi, n fẹ́ kọ́ ọlọ́mọ ní lọ́kàn bóyá o lè fẹ́ Òjó rárá. N fẹ́ kọ́ fòjó. Torí ojú mi ti rí tónú ayé. Ìyà tí mo sì jẹ́, n fẹ́ kọ́ ọmọ mi jẹrú ẹ̀. But màámi, ẹ̀yin náà mọ̀ pé mo love Òjó. Ọmọ yìí gbàgbé ń pa àfẹ́. Kí n jẹ́ ìfẹ́ láìsówó? Ìfẹ́ láìsówó òkú ni. Nígbà bá wọnú ìgbéyàwó lọ tó mọ̀. Kí ló fún ọ lárídájú pé tójó bá tiẹ̀ wá lówó lọ́wọ́ gan-an pé wọ́n ni ó sọ pé òun fẹ́ fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó? Màámi, mo mọ̀ pé Òjó nífẹ̀ẹ́ mi. Tó bá tún táyé wá, èmi ló sì máa fẹ́. Ta nìyẹn? Ta ni ò bá tún jẹ́ bí ètò ń ṣe bọ̀dọ̀ Òjó? Ìgè mi ni Òjó. Jọ dúró dè mí ta díẹ̀. Bàbá wí fọ́mọ ẹni àgbọ̀. Èmi sà ti sọ tèmi. Mo ti ṣe tèmi gẹ́gẹ́ bí abiyamọ. Nkú níbọ̀ gbélé ọkọ. Òjó, wọlé. Báwo ni? Wá jókòó. Mo tiẹ̀ ń kí mọ́mì níta lẹ́ẹ̀kan, wọn ò tiẹ̀ dá mi lóhùn. Òjó, má yọ̀rọ̀ ẹ lẹ́nu pẹ̀lú ọ̀rọ̀ màámi àtàyìnà. O ò kúkú ṣẹ̀wọ̀n. Wọn kò fẹ́ rí ẹni torí ó mọ̀ pé kò sówó lọ́wọ́ ẹ̀ tó lè fi tọ́jú mi. Èmi náà mọ̀. But ìwọ má wọrí tiẹ̀. Nígbà tí mo dẹ̀ ti ríṣẹ́ ń sìn, màá máa tọ́jú ara mi, màá dẹ̀ tún máa support ìwọ náà. Then ìdí tí mo sọ pé kó wá láàárọ̀ yìí, iṣẹ́ tí mo sọ fún ẹ yẹn, Lẹ́kí ni mo ti ríṣẹ́ yẹn. Ìwọ náà dẹ̀ mọ̀, kò possible kí n máa lọ sí Lẹ́kí lójoojúmọ́ láti Ìkòròdú. So ọ̀gá tó gbà mí síṣẹ́, ó fún mi ní accommodation ní Lẹ́kí. Weekend nìkan ni màá máa wálé. Nǹkan tí mo ní kí n sọ fún ẹ nìyẹn. Ìgè, lákọ̀ọ́kọ́ jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ ẹ fún oore ọ̀fẹ́ tó fún mi láti wà nínú ìgbésí ayé ẹ. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ fún ìfẹ́ òtítọ́, ìfẹ́ tí kò lábàwọ́n tó ń bá mi lò látọdún yìí. In fact, mi ò mọ nǹkan tí mi bá fi ẹ́ wé. Ṣùgbọ́n Ìgè, wò ó, gbogbo nǹkan tó bá fẹ́ ṣe tó mọ̀ pé ó wù ẹ́ láti ṣe nínú ayé yìí, níwọ̀nba àgbà tí nǹkan náà bá ti jẹ́ pé nǹkan tó máa múnú ẹ dùn. Ìgè, o ò ní láti dúró dè mí or láti máa gba permission lọ́wọ́ mi tàbí láti máa dúró de approval àbí blessing látọ̀dọ̀ mi kó tó ṣe é. Jọ̀ọ́ sọ fún mi,
tó bá fẹ́ ṣe nǹkan tó wá ń dúró dè mí pé kó kọ́kọ́ sọ fún mi náà kó tó ṣe. Jọ Ige, kí ni nǹkan tí mo ní láti gbé fún ẹ tí bá ṣe ẹjọ́ lásán? Rárá, má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Ṣé ìwọ tiẹ̀ mọ plan tọ́lọ́run ní fún ẹ? Ṣé bó ṣe ń wò mí ṣé o sì lérò wípé Ọlọ́run ò tí gbàgbé mi ṣá? Lọ́mọ 40 years ayé mi dẹ̀ tún wà lójú kan, kò lọ síwájú kò lọ sẹ́yìn, ó kàn dá wà bí omi adágún. Èmi àti màámi sọ̀rọ̀ lánàá nígbà tára wọn balẹ̀. Ǹjẹ́ o tiẹ̀ mọ nǹkan tí màámi sọ? Màámi ní kí n fún àwọn ní ọ̀tá pìàpìà, káwọn ò kú, káwọn máa bá tàwọn lọ, kí n lè bá àrílé ayé tèmi ṣe. Èyà. Bàbá landlord àwọn ní àwọn fẹ́ ṣàánú mi kí n lọ máa ro nǹkan tí mo bá mọ̀ pé àwọn lè ṣe fún mi tó máa jẹ́ kí n dolówó. Bọ̀ tèmi fúnra mi mọ̀ ipe nǹkan tán fẹ́ ṣe fún mi tán là ń fẹ́ fi ṣàánú mi, nǹkan gidi kankan ò lè tẹ̀yìn ẹ̀ jáde. Àbí sọ fún mi, oore wo ló ń bẹ lọ́wọ́ babaláwo bí ìbá ṣoògùn owó? Má tiẹ̀ dán wò. Ṣó ti rí nsìn, ìdí tí mo ṣe láìkí máa yẹn nìyẹn. Anytime tí bá ti wá sílé yín, tí bàbá yẹn bá ti rí mi báyìí, níṣẹ́ ni wọ́n máa pè mí níyàwó ọmọ ẹ̀. Olúwẹ̀ ò dẹ̀ mọ̀ bí eré ló ń ṣe bí òótọ́ ló ń sọ. Kó má lọ fi nǹkan bá mi sọ̀rọ̀, kó má jẹ́ pé olúwa rẹ̀ ó fọ ọmọ ẹ̀ tó bá yá. Èmi náà láìkí kí n máa lọ bá wọn nínú ìgbàlẹ̀ wọn yẹn. Bọ̀ tó mọ̀, bàbá yẹn nìkan òun lọ́lọ́run lò tó gbà wá sílé. Èmi àti màámi ní gbogbo àdúgbò yìí mo tún jẹ́ ní owó ilé ọdún 2. Síbẹ̀síbẹ̀ wọn ò lé wa jáde, wọn ò ní lọ́sàn kan òru kan kákẹ́rù ká bọ́ta. Instead wọ́n tún pè mí, wọ́n tún advice mi ní ọ̀nà tí màá gbà láti lówó. Èèyàn mélòó ló lè ṣerú ẹ̀? Ó kàn jẹ́ pé ọ̀nà tán ní kí n wá gbà láì tiẹ̀ tí ì sọ fún mi gan. Mi ò rò pé màá lè ṣe nǹkan tán máa ní kí n wá ṣe. Torí ẹ̀ mi ò ní lérò láti padà sọ́dọ̀ wọn mọ́. Má worry dear, ṣáà máa gbàdúrà fún mi. Tí bá ti ń gba sálárì mi, má máa support ẹ. Ìwọ náà mọ̀, nítorí owó ló jẹ́ káyìnà ṣì wà nílé. Ó yẹ kó ti padà sí school. Bẹ́ẹ̀ni, mo mọ̀. Ṣó ti jẹun? Oúnjẹ tí màámi jẹ kù, mo ti jẹ kí n tó máa bọ̀. Oúnjẹ tí mọ́mí ẹ jẹ kù? Yes now, ṣebí màámi ni. Òótọ́ ni ṣá. Èmi náà máa jẹ oúnjẹ tí màámi máa ń jẹ kù dáadáa. So ìgbà wo ló ń lọ? Àárọ̀ ọ̀la. Then ṣé o máa wálé ní ọjọ́ Friday? Rárá, màá máa wálé ní àárọ̀ Saturday, then màá máa padà nírọ̀lẹ́ Sunday. So now mi ní máa rí Fẹ́mi mọ́ lójoojúmọ́. Ó lè dá náà ni. Ṣé kò ń ṣe pé ebi ti ń pa yín? Rárá, ó ní bàbá láńlọ́ọ̀dù pé kó wá rà wọ́n. Ẹ̀wẹ̀ má dá wọn lóúnjẹ rí. Wọ́n wá sí bíbá lánàá, but ẹ̀yin nìkan náà bá. But wọ́n nígbà táwọn wá pé ẹ̀ sí ní good mood. So ìgbà tí wọ́n wá lọ rí wọn lénìí, wọ́n bá mi sọ̀rọ̀ tó pọ̀, wọ́n advice mi. Wọ́n ní àwọn tí ń dúró dè mí tipẹ́tipẹ́ kí n ti wá bá wọn, kí n wá sọ̀rọ̀ ayé mi fáwọn. Ṣé mọ̀ pé ọ̀nà wo ni ẹ mọ̀? Èmi ò dẹ̀ ọkàn tèmi ò tiẹ̀ lọ sí gbogbo ibẹ̀ yẹn. But wọ́n sọ kinní kan, wọ́n ní tó bá jẹ́ pé mo ti wá ni, pé tó bá jẹ́ pé mo ti wá bá wọn ni, pé àwọn ò bá ti help mi láti sọ mí dolówó. Wọ́n wá ní kò tíì pẹ́ jù kí n lọ rò ó. Tí n bá ti rò ó dáadáa, tí mo ṣetán láti dolówó, kí n padà wá bá wọn, kí n wá fáwọn lábọ̀. Kí ló wá sọ fún wọn? Mo ní máa padà wá náà ni, mo ní máa wá rí wọn later. But mi ò ní parọ́ fún yín. Èmi ò rò pé bẹ́ẹ̀ máa lè padà lọ sọ́dọ̀ wọn mọ́. Kí ló dé?
ṣé wò fẹ́ náwó ni? Màámi, owó wo ló ń bẹ lọ́wọ́ babaláwo tó tún ju oògùn owó lọ? Irọ́ dẹ̀ wá ni o, àwọn babaláwo mi ò kì í ṣoògùn owó. Ó dáa. Àwọn bàbá tó máa ń wá sọ́dọ̀ wọn tó máa ń gbé mọ́tò ńláńlá wá yẹn ńkọ́? Ṣebí nítorí pé bàbá láńlọ́ọ̀dù kì í gbowó lọ́wọ́ wọn, àbí? Wọ́n ṣáà ti mọ̀ pé owó oògùn owó ni, wọn ò lè bá wọn náà, àbí? Torí ẹ̀ náà ṣe ń gbègbè sí ayé wọn bí ẹni tí ò lówó lọ́wọ́, àbí? Ṣé ìrí tẹ́yìn rí wọn, ṣé wọ́n jọ ẹni tó rí ṣe? Ẹ wo, àwọn babaláwo yẹn wọ́n mọ nǹkan tó ń ṣe. Tọ́n bá fẹ́ ṣoògùn owó fún yàn, wọ́n á gbowó. Tọ́n bá ti wá ṣoògùn owó fún yàn tán, wọn ò wá níbẹ̀ nìyẹn ná nínú owó yẹn mọ́. Ó dáa, èyí tó ṣe náà dáa, Ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe. Àmín o. Tá bá ti dọ́fíìsì, lọ bá accountant kó lọ gbowó díẹ̀ lọ́wọ́ ẹ̀, kó fi ra àwọn aṣọ díẹ̀ tó lè máa wọ̀ wá sọ́fíìsì. Most especially, mo máa ń like kí àwọn staff mi máa wọ suit. Ẹ ṣé gan sir. Heavy drums of your heart beating against the silence, you find your voice again. Now here you stand.